polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ yẹn ní 7 million naira. Ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fa yọ wàrà akówó fẹ́ nìyẹn. Kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because ká ní mo fẹ́ polówó lẹ̀ fún ìmọ̀ ní ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹta tẹ́ bá rí ta èyí lẹ́ni 500,000 ó yẹ kó ti wà bẹ́ẹ̀. Irú ilẹ̀ yẹn kò ní ta ó lè ta 9 million ó dẹ̀ máa yọ 4-5 lórí ilẹ̀ kan kó ti fa yọ. In tó ṣe fárábìnrin yẹn tóbìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 18 million. Ọlọ́run ló ní pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn tó jẹ́ ẹni tó gbọ́ràn sí mi lẹ́nu tó jẹ́ pé nígbà tí mo gbọ́ sí ó ṣe tán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá pàgbàlà pé mi ò gbọ́rú ilé rí ń gbọ́ wọlé ní 18 million wà mí kan ilẹ̀ 4 million kan wà mí kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó jẹ́ kóbìnrin yẹn ó ṣe wàhálà lọ́sàn àti lóru kó tó rí owó báwo ló ṣe jẹ́ ẹ má wẹ a máa bá obìnrin yẹn bá sọ pé nígbà tí ó dẹ̀ máa ta ilẹ̀ yẹn fóbìnrin yẹn wọ́n lé Àgbàlá lọ ẹni tó nílẹ̀ ní Ògùn State ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos State ló wà ìgbà tí dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ dé wọ́n wá sọ pé Ògùn State yẹn bá yarí pé òun ṣe máa ra ilẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwọ Àgbàlá ẹ lò ẹ wá dówó padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ò gbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè mọ́ dà 1 million times kò ní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ point yẹn lẹ̀ o ó máa fa wàhálà tó bá ti wá dé tó tẹ bá pé kò sí kọ́ọ̀lù tẹ lè pe Àgbàlá ò ní dá kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún problem ni always run it tí problem bá dé ẹ máa pè pé ó ṣe máa sá ṣé bí wàá dúró ká sọ ni wọ́n á sọ bá a ṣe máa yanjú ẹ̀sẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn ṣì wà bẹ́ẹ̀ 22 million ṣì wà bẹ́ẹ̀ obìnrin onílẹ̀ yẹn ni ó foríko yóò kọ́kọ́ foríko ní 18 million yẹn olórẹ́dì láti foríko mo ti wọ̀ on top of that case ó ní 4 million yẹn tó rà nínú kọ́mpáǹdì Àgbàlá ìgbà tá a rányàn kúmọ̀ yẹn rányàn ó ti rán àbúrò ẹ̀jọ̀ bẹ̀ wọ́n ti lọ wọlé ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mú ló ti ẹ̀dá lọ ṣe corner piece káàtì mọ̀ pé ó ní 18 million yìí láfẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe kámọ̀ kò ní 4 million yẹn tiẹ̀ tí ó ti wà sẹ́tù nígbà tá a tún máa dórí lẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kinní kan lé lórí gbọ̀ngàn ní àbúrò woman yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí hello Ìyálájé Àgbàlá ti yọ kíní orí gbogbo kíní tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ o mo ní ẹni sùúrù mo ní kí ẹni sùúrù mo bá ní ẹgbà àbúrò yìí wọlé ṣe ní before tọrọ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbàlá ti jàǹgbà náà mo ní ẹgbẹ́ Àgbàlá wọlé mo bá gbàgbàlá wọlé mo ní ń gbọ́ ọ̀rọ̀ 18 million àti ìyanjú ẹ̀ ọ̀rọ̀ ní 4 million kí ló tún ṣẹlẹ̀ arábìnrin yìí mo ní Àgbàlá tó bá bí ẹ dáa tó bá bí ẹ dáa jẹ́ kí àbúrò arábìnrin kó padà dé orí ilẹ̀ yẹn kó mọ̀ ní signboard tó gbé síbẹ̀ ilẹ̀ tó ti fi hàn tó ti sanwó ilẹ̀ 2 plots tó gba 4 million lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó borúkọ ẹ̀ bẹ́ẹ̀ mọ́ mo ní wàá rí mi wò bí ìran mo ní sori pé ìṣèyàn gidi mo ní ẹ̀ tó bá rí ẹ̀ sì mo ní wọ́n sọ pé òjíṣẹ́ Ọlọ́run alààyè tó tọ́ ni ẹ́ o mo ní o wá ní ojú kòkòrò o kájú ọ̀kánjú ẹ̀ o gba obìnrin àti ìyanjú ẹ̀ another 4 million ó gbé signboard obìnrin kúrò mbẹ̀ mo bá sọ̀rọ̀ burúkú sí obìnrin yẹn ló lè mọ ọ̀rọ̀ tí mo sọ sí ó wà lórí iṣẹ́ òun rí wọn tó sọ pé Àgbàlá olè mo sọrí burúkú ọ̀rọ̀ sí Àgbàlá ò gbọdọ̀ polówó lẹ̀ fún èèyàn mọ́ gbogbo ẹ̀yin tó bá polówó lẹ̀ fún ×2 oye tó nílẹ̀ ní kó ta òun lẹ̀ forí kó ìyẹn confirm ní àbá àti òṣì àwọn kan tó gbé kéèsì wá ní wọ́n bá wọn kọ́lé mo lè kọ́lé wọ́n ní rárá Àgbàlá bá wọn kọ́lé mo ló bá yín kọ́lé wọn nìyẹn kí ló wá ṣẹlẹ̀ ṣe ni pé kéèyàn fẹ́ kọ́lé kẹ́kọ̀ọ́ sọ pé kí lẹ fẹ́ kọ́ bọ́ngálò ó yẹ kí 30 million parí ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ kọ̀ǹtrátọ̀ láì bèèrè lọ́wọ́ ẹni tí ó mọ̀ nípa ẹ̀ wọ́n dẹ̀ ti fún lówó yóò ti kọ́kọ́ ná bí ìlàjì ń bẹ́ẹ̀ àwa dìgbò gbé wàhálà wá dé ìyálájé mo ní ìwọ̀n tèmi bẹ́ẹ̀ bóò lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wọ́n bá ní pé àwọn tiẹ̀ ní WhatsApp group àwọn pọ̀ ó gbélé ẹni dán dé kinní kan obìnrin kan bá tún pè mí pé
ó ta uncompleted building kan fóun gbà tó ń ra storex wà bẹ́ẹ̀ yanrìn wà bẹ́ẹ̀ Àgbàlá ti kó gbogbo blọọkì ó ti kó gbogbo granite ó ti kó gbé ó ti gbé storex ó ti gbé kúrò mẹ́pà wọ́n ti kó lọ mo ní Jésù mo ní kò yé mi wá tó pàgbàlá pé báyìí kò ní gbé fóònù pé tó bá ti pé problem ti wà kò ní gbé kọ́ọ̀lù mọ́ mo ní problem wà o mo ń jáde lọ ṣe ṣòfò ẹ̀ báyìí kò tètè gbé fóònù kó máa ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ kó máa ṣàlàyé ẹ̀ fún mi báyìí. ok mo wá sọ fóbìnrin tó pè mí yẹn mo ní kó jọ torí tọ́lọ̀ mo ní di ó dárúkọ ẹni ẹnjìníà kan ẹnjìníà mo ní fún mi ní nọ́mbà ẹnjìníà yẹn mo bá pe ẹnjìníà yẹn mo yà mo gbọ́ nǹkan báyìí mo ṣẹ́yìn lẹ̀ bá wọn kọ́lé kí ló wá ṣẹlẹ̀ ẹ̀yin ní 419 ṣẹ́yìn lẹ̀ kọ́lé ẹ̀yin lẹ̀ parí ilé ọkùnrin wá sọ pé òun lọ ṣe rántí ìjọkùn báyìí tí wọ́n ṣó ẹnjìníà kan tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ Àgbàlá báyìí pé kíní kankan pé ó ní kò rówó wọn ṣàjọ mánéjì táwọn kan bá ti wá mówó wá ẹ̀yìn náà wá ti rí owó ẹnìkan gbà wọ́n tó mówó ẹnìkan wọ́n ti fẹ́ fi kó yẹn rìsíbì kan wọ́n ṣàṣe rádaràda wọ́n wá sọ pé mo ní òun bó bá ṣe lọ́wọ́ ni kò ṣe lọ́wọ́ ẹni tó gbẹ́jọ́ wáyé lọ yanjú ọ̀rọ̀ ilé ẹ̀ lédi yẹn wá sọ pé àwọn ti ẹ̀ pọ̀ wọ́n ní WhatsApp so WhatsApp yẹn wá ní pé àwọn fẹ́ lédi yẹn sọ pé àwọn kó WhatsApp jọ mo wá sọ fún mi pé mo ní ẹ má lọ kó WhatsApp jọ tẹ bá lọ kóra wọn sínú gúrùpù èmi ò ní yanjú ẹ o ẹ̀yin lẹ́yìn gbé ẹjọ́ wá ẹ mọ̀ lọ kérò wá ṣe mi orí tèmi o ẹ̀yin tẹ́ ẹ gbé wá ẹ jẹ́ kí n wá bí mo ṣe máa yanjú ọ̀dọ̀ tó nígbà tẹ́ ti lé ẹ pọ̀ èmi ò mọ mo ní ẹ mọ̀ pé ẹ pè mí nígbà tẹ́ ẹ jọ dòdòwò pọ̀ nígbà tí ẹ gbé ibi tẹ́ ẹ bẹ́jọ́ dé mo ní ẹ pè mí mo nígbà tó rọ̀ ju ṣe ń sìn tá a ṣẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ Muyideen gbogbo yín wá ń jáde síta ẹ má lọ kó gúrùpù kankan wá ibi tí èyí tẹ́ ẹ gbé kéèsì wẹ́jà yanjú tọ̀dọ̀ tí ní. a fún ìyàwó Muyideen ní 1 million naira Àgbàlá fẹ́ gba commission lọ́wọ́ lédi yẹn pé kó pè mí kó béèrè pé kó sọ fún mi pé òun fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ meanwhile èmi ìgbà tèmi dẹ̀ máa fún lédi yẹn ló mọ̀ sọ pé tèmi bá fún ẹ lówó owó public ni o anytime la lè pè é pé kó wá ṣe àkáǹtì fún o èmi like accountability and transparency o signature mo bá sọ bẹ́ẹ̀ fún ìtorí wọn lo sáìn pé o gbowó lọ́wọ́ mi tí n bá dẹ̀ wàá pè ọ́ o ní láti wá jìn owó yẹn ò sì kò gbọ́dọ̀ dé bó ṣe ń ná mo ní wàá wá sọ ọmọ yẹn ò wá lè sọ̀rọ̀ ni mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo wá ni ṣé òun lọ sí ṣọ́ọ̀ṣì àwọn kan wá pè pé wọ́n ní wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Àgbàlá mọ́ pé wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mo bá ní ṣé àmì ìsìn gbogbo eléyìí ló ń lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mi ní kó má lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó o kódà dáàdi Táíwò Òjó ló fi ṣe photo profile tí lédi yẹn náà bá ń gbọ́ mo wá sọ fún pé òun lọ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel mo pè mo sọ fún mo ní o wá fi Táíwò Òjó mo ló fi ṣe photo DP àbíkílẹ̀ mọ́ pé mo ní photo profile mo ní wà á lè lo photo tààrà àtìyẹ tó bá ti mọ̀ pé photo church pastor ló fẹ́ lò wáyé tó wà ló ti Àgbàlá Gabriel tí òun lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ó lo photo ẹ̀ sí mo ní mo tún wá gbọ́ mo ní wọ́n pè mí kọ́tù mo ní pé ṣọ́ọ̀ṣì mo ní òun ò lọ Sunday service mo ní wọ́n sọ wípé ṣọ́ọ̀ṣì bàbá bá Táíwò Òjó lòun lọ ó ní bẹ́ẹ̀ ni mo ní kí ló dé ó láwọn bọ́ọ̀sì tó tẹ̀lé Àgbàlá mo ṣe dáadáa sí wọ́n ṣàkànra mọ́ wọ́n ṣe kíní kan mọ́ kò sọ ọmọ yẹn ó ṣàdá mo wá bẹ̀ sí tẹnu kí ni wọ́n ṣe fún wọn nígbà tó lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tó jẹ́ pé tó kálù bá lọ sí ṣọ́ọ̀ṣì kò ní ṣẹlẹ̀ ló wá ní nígbà tó sọ pé wọ́n ní pé kó mówó wá ń bẹ̀ ló wá sọ pé ẹ̀rù dẹ̀ bá mi pé torí mo ti sọ pé òun máa ṣàkáǹtì mo ní ṣé o ti wá fún wọn lówó ó lóun ò tí ì fún wọn òun mọ̀ bóun ṣe máa sọ fún mi ná pé torí tóun bá mo ní owó public fund àánú rẹ ò ṣe mí mo ní ọ̀tá rẹ fẹ́ ṣẹ̀sìn mo ní lọ́ọ́ rẹ sọ fún wọn pípé èmi ìyá alájẹ sọ wípé ò gbọdọ̀ fún ní ṣíṣìn gbàgbé nípa ẹrù táwọn ọlọ́pàá kó lọ gba 1 million naira lọ ká sọ pé mo ní a béèrè pé èló ni ọjà tó wà nínú ẹrù Muyideen ìgbà tá a fún lady yẹn ní 1 million mi ò ní parọ́ fún yín tá a fún lady yẹn ní 1 million naira ìgbà tá a béèrè lọ́wọ́ ẹ̀ pé èló ni nǹkan tó ra ó ní between 150-200 làwọn nǹkan tó ra ó dá 1 million naira rí làbá fún yọ kápẹ́ yọ 200 pé azum pé 200 rèé ní nǹkan tí wọ́n kó lọ fìyẹn lẹ̀ fún Muyideen àwọn ọlọ́pàá ń ṣàfihàn sílẹ̀ 800,000 tó kù lọ gba ṣọ́ọ̀ fìyókù ra ọjà ṣàmà bá láìfù lọ. ní ìgbà tí ọ̀rọ̀ Muyideen àti ìyàwó ẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n ní Muyideen lọ kó àwọn ẹ̀rù táwọn ọlọ́pàá kan wá tán ni wọ́n kó àwọn ṣájà àwọn nǹkan kan power bank kankan tí ìyàwó ẹ̀ lóun rà sí ṣọ́ọ̀bù òun lòun láwọn ẹrù tóun kó lọ tán ni wọ́n kó lọ sí zone 2 àbí zone 3 àbí nǹkan mìíràn lọ́ṣun state yẹn lọ́ṣogbo tẹ̀ bá rántí wípé nígbà náà
ní courtroom mo wá fún ìbá má dùn mí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wípé lady yẹn dáná fún church on one condition tó bá ti jẹ́ wípé ara gẹ́ yẹn ti yá tó ti dáwó yẹn tó ti pé tó ti ṣe surgery tí lady yẹn wá fẹ́ dúpẹ́ ní church kódà tó bá fẹ́ dúpẹ́ ní church káwọn èèyàn bá a máa ṣọ kó fẹ́ pelére kó pelére táwọn ẹ̀ ti yá pé òun á fọ pé òun fẹ́ dá ọpẹ́ padà fún Ọlọ́run káwá béèrè lọ́wọ́ ẹ̀ pé èlò ló kù nínú àkáǹtì kọ́mọ wá sọ pé òun sì ní bíi 2 million kẹ́ wá sọ fún pé ó dáná fún ṣọ́ọ̀ṣì o wàláì èmi gan support ẹ̀ pé ó yẹ kó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ pé ó yẹ kó dáná fún ṣọ́ọ̀ṣì. àwọn bàbá mi ò brókì àwọn náà kọ́kọ́ rán sí ló bá ní kó mú commission wá. ẹ jẹ́ bọ́ọ̀sì brain yìí before káwa tó fún ní owó mo lérò pé àwọn kan wọ́n fẹ́ fún lówó mi ìmọ̀ àwọn tó kọ́ fẹ́ fún lówó bóyá àwọn kí ló ń pè bóyá àwọn muslim no mo ní muslim bóyá bàbá ọ̀nà òdodo wà ní gúrùpù yẹn ó dẹ̀ pé wọ́n ní gúrùpù mọ táìmù gbà kan tí Yàyà Gàmbàrí fẹ́ dáwó fún ìyàwó Muyideen Yàyà Gàmbàrí tó lọ kó gúrùpù kọjọ tó lọ forúkọ mi fẹ́ gbá àwọn èèyàn nígbà yẹn tó fẹ́ máa forúkọ mi sí mo ní mi ò mọ̀ nípa gúrùpù wọn ní ìyá alájẹwà mi ò sí mi gúrùpù kankan èmi ń parọ́ o èmi ò sí mi gúrùpù o ẹ̀dáwó nìyẹn táìmù gbà yẹn before kó tó di pé ọ̀rọ̀ pé wọ́n ń dáwó ní màìpọ́n tiẹ̀ fẹ́ rí owó díẹ̀ fúngbà yẹn lọ́dọ̀ tiwọn yẹn lọ́dọ̀ Yàyà àwa gbọ́ àwọn èèyàn kan wá pè mí wọ́n sọ wípé lórí fóònù ni pé ṣèbí bàbá Táíwò Òjó ṣèbó fún kí ló ń jẹ́ ìbùkún ṣèbó fún ní 500,000 mo ní ìrìlí wọn nìyẹn mo wá pè mo ní ìṣọmọ gidi o ǹjẹ́ wọ́n ti ẹ̀ẹ́bà sọ lójú wa pàṣẹ sọ́kù pé ká fún ẹ lówó pé bàbá Táíwò Òjó fún ẹ lówó mo ní sọ wọ́n fún ẹ ní 500,000 ní wọ́n á sọ pé olówó lọ́wọ́ ọkọ rẹ kò làwọn ẹ̀ ń ṣe wá pé ọkọ ẹ ti kúrò nínú ilé wọ́n ti kẹ́rù kúrò nínú ilé làwọn ń ṣàánú ẹ wọ́n tún bẹ ní wọ́n bá ẹ dáwó kan ní wọ́n ti sẹ́ẹ̀dì ẹ̀sẹ̀ kíní kankan ó dẹ̀ ti gba owó báwo ló ṣe náà wọ́n gán náà nú àpà ìgbà tí ó ṣàlẹ̀ bó ṣe náwó Àgbàlá Gabriel gba commission wọ́n gbàdá 10 nínú owó yẹn wọ́n gbà lára owó yẹn ó gbà nínú ẹ̀ mo ní kí wọ́n ní mọ́mí ẹ̀ máa wọ̀ rí pé iṣẹ́ òpé wọ́n kọ àwọn bọ́ìsì ẹ̀kọ́ wà báwọn ni pé kò sọ́dà ìgbà yẹn first one yẹn nìyẹn ó tó di pọ́rọ̀ 1 million ṣẹlẹ̀ ọ̀rọ̀ 500 yẹn ló kọ́ ṣẹlẹ̀ pé ìgbà yẹn wọ́n ní ìdá 10 mo ní mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ní ṣọ́ọ̀ṣì tí ṣé tó bá fún yàn lówó wọ́n máa ń gbà ìdá 10 bẹ́ẹ̀ ni ìyẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ 500 ìyẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ mo wá bèèrè pé ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ṣọ́ọ̀ṣì yìí nìyẹn ni ó wá ní pé mọ́mí ẹ̀ máa wọ̀ rí ìdá 10 ni pé nìkan èmi kà sára òun ló jẹ́ kí mo wá bínú nígbà tọ́rọ̀ 1 million yẹn wá ṣẹlẹ̀ mo wá ní ò gbọdọ̀ fún tó bá fún mo ní màá ìwọ lórí social media mo ti máa yẹ̀yẹ́ ìwọ gan-an lẹ́nu bá bọ́mọ yẹn ìgbà táwọn bá mi ò brókì yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí fún gọmọmọ yẹn wọ́n wá fojú burúkú wò nínú ṣọ́ọ̀ṣì lọ́mọ mo lérò wípé lọ́mọ fi wá lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ Òjó ṣùgbọ́n èmi mò ń kì láyà pé bóyá àwọn ọmọ tó bá fún lówó yẹn mo ní bó fún gan bó gan gbà lọ́wọ́ ẹ̀ mo ní màá yẹ̀yẹ́ abágbé yẹn bẹ́ẹ̀ abájọ ṣọ́ra wa lọ́wọ́ abájọ ṣọ́ra wa lẹ́sẹ̀ òun ló jẹ́ kí n bìlíìfù ọ̀rọ̀ yẹn ṣe kó fẹ́ jọra wọn ọ̀rọ̀ kejì pé wọ́n dáwó wípé wọ́n tó wá gbowó yẹn padà lọ́wọ́ ẹ̀ ìdá 10 àtọrẹ bàìtúláàsì yàmọ́ tó fi wọ́ọ̀sì jù. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ó mọ̀ tó jọ mẹ́ta bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ń tú o Ìyálájé courtroom ẹ̀yin èèyàn wọ́n jáde síta o wọ́n ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ṣe tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ìyá lòun ò fẹ́ gbè lẹ́yìn ìrọ́mọ́ o kí ló ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bì í ẹ wá gbọ́ gbogbo àṣírí tí Àgbàlá Gabriel bó ṣe bímọ ìbejì bó ṣe bíbejì síta ẹ̀yin èèyàn yìí nǹkan ń bẹ o tẹ́ ẹ bá sì gbàgbé ẹ̀yin èèyàn oríṣiríṣi fọ́nrán ló ń lọ lórí ẹ̀rọ ayélujára látàrí bí àwọn oríṣiríṣi obìnrin ṣe ń jáde pé arákùnrin yìí ìyẹn Àgbàlá Gabriel bó ṣe ń gbá wọn lólóṣó tó ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí wọ́n ń tú jáde báyìí látàrí ìgbésẹ̀ tí arákùnrin Àgbàlá Gabriel ti gbé ẹ̀yin èèyàn nǹkan ń bẹ lábẹ́ ọ̀run o oríṣiríṣi náà ń gbọ́ lórí ọ̀rọ̀ arákùnrin. ọ̀rọ̀ arákùnrin tẹ́ ń pè ní Àgbàlá Gabriel ó mọ̀ ṣeni ní kàyéfì o kódà ó yani lẹ́nu pẹ̀lú ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn ẹ tó wá gbọ́ o látàrí bí Àgbàlá Gabriel ṣe ń bímọ síta rẹ́rẹ́rẹ́ tẹ́ ẹ bá sì gbàgbé
fọ́nrán kan tó jáde tó gborí ẹ̀rọ ayélujára kankan látàrí fọ́nrán tó tú Àgbàlá Gabriel síta ṣé ẹ gbàgbé Mọ́rẹ́nikẹ́jì tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán dá 8 million fún tó ní Àgbàlá Gabriel bíi kó ra táyà sí mọ́tò kó ra epo sí mọ́tò kó sọ pé kó ń so oúnjẹ fáwọn tó wà ní chọ́ọ̀chì tán gbòdìdí 4 million àṣírí ti tú o. Ìyálájé courtroom ti jáde sórí ẹ̀rọ ayélujára o. Ìyálájé tó jẹ́ pé alátìlẹ́yìn Àgbàlá Gabriel ni wọ́n ti jáde o, wọ́n ṣàlàyé gbogbo bí Àgbàlá Gabriel bó ṣe bímọ jọ síta. Ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí? Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tún jáde lórí arákùnrin tó pera ẹ̀ níránṣẹ́ Ọlọ́run Àgbàlá Gabriel. Ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ Muyideen? Àwọn èèyàn sọ pé Muyideen ò dá pé ipe tó ń sọ kò mọ tó ń sọ, ṣùgbọ́n òwe hàn bàbá wa ni o. Wọ́n ní bí rọ́bà lọ fógún ọdún ìjọ kan báyìí lòtítọ́ ó bá. Ẹ̀yin èèyàn òtítọ́ ọ̀rọ̀ ti ń jáde o lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, gbogbo bó ṣe bímọ síta, bó ṣe ń lògbé ayé ẹ̀, kódà pẹ̀lú ìyàwó ẹ̀, gbogbo ẹ̀ ní Ìyálájé courtroom ó ṣàlàyé o. Ẹ̀yin èèyàn kí ni Ìyálájé courtroom tó ń sọ? Ẹ̀sùn mọ́ bíi tó bá jẹ́ àgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé, ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa. A kí n káàbọ̀ ẹ̀yin tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ ti wà pẹ̀lú wa lọ́jọ́jọ́ ti pẹ́. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di, ó rere létí gbogbo wa mọ̀ gbọ́ o. Ẹ wo ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé látò mọ́ mú wá sórí ìkànnì tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì tó mọ̀ fi etí ara yín gbọ́. Ntí ya ẹ tó wá gbọ́ o, ntí Ìyálájé courtroom àṣírí tó tú ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Fọ́nrán náà rí, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú. Ṣé wá ní lẹ́yìn tá a parí ọ̀rọ̀ Àgbàlá tán? Ẹ wò ó, lẹ́yìn tá a parí Àgbàlá tán, àwọn àáfàá wọ́n go spiritual pẹ̀lú mi o. Tó bá ń gbọ́, ẹ wá fi ìgbésí ayé yín àtàwọn ọmọ yín ẹ wá fi búra tẹ́ ẹ bá lọ spiritual pẹ̀lú mi. Bẹ́ẹ̀ ni mo sọ, ìta gbangba báyìí mo ti sọ, mo dẹ̀ ní àáfàá kan lórí ìkànnì tá a wà yìí tí wọ́n lè ṣẹlẹ́rìí mi ní ọdún tó kọjá, ṣọ́dún tó kọjá ni nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn dé tó ṣẹlẹ̀ sí mi. Tẹ́ ẹ bá gbọ́ orí kò sí anybody tí mo bá sọ. Ìyá tó bí mi nìkan ni mo sọ fún pé jáde. Ẹ juwọ́ àbẹ́ ẹ juwọ́, ẹ̀yin àáfàá ẹ sà àbẹ́ ẹ sà sí mi. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kì í ṣe sickness tí mo sì kì í o, àwọn kọ́ lélẹ̀ yìí o, wọ́n mọ tí wọ́n ṣe, wọ́n mọṣẹ́ tí wọ́n ṣe o. Ìkà àbáyéjẹ́ abaniláyọ̀jẹ́ o ní àwọn àfáà yìí. Tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú, ẹ fọwọ́ ra Àgbàlá lórí, ìwà yẹn sì máa continue o. Èmi ò kì í parọ́ fún yàn, ìtì bá mọ̀ ni mo wá sọ yìí o. Tọ́ ẹ̀yin èèyàn eléyìí tó atúnika tó mú wáré o, eléyìí yanilẹ́nu o, kódà ó ṣeni ní kàyéfì látàrí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin èèyàn nǹkan ń bẹ lábẹ́ ọ̀run o, ọ̀pọ̀ èèyàn ló ń pera ẹ̀ níránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé n tó ń dá gan n tó lágbára ni o. Ẹ gbọ́ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà látàrí fọ́nrán tẹ́ ẹ ti gbọ́ yìí lórí ọ̀rọ̀ tí Ìyálájé courtroom sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín, pàápàá jùlọ ọ̀rọ̀ Mọ́rẹ́nikẹ́jì t'Àgbàlá Gabriel ti fẹ́ gbogbo tán lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ gbàgbé Muyideen náà? Ẹ ṣáàjà máa gbọ́ èròǹgbà yín lábẹ́ ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ wo ibi tá a fi àdàgbé tó sọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtọmọ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé a ní síwàwo, a ní fòní, a ní fi bọ̀lá wa jẹ́. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.